adájọ́ ọmọtọ́ṣọ́ ti dájọ́ ẹ̀wọ̀n ọdún márùndínlọ́gọ́rin fún mínísítà fún ètò iná mọ̀nàmọ́ná tẹ́lẹ̀ fún orílẹ̀-èdè nàìjíríà nílé ẹjọ́ gíga tó kalẹ̀ sí ìlú àbújá tí í ṣe olú ìlú nàìjíríà lánàá ọjọ́ 14 oṣù karùn-ún ọdún 2026. ẹ̀yin ènìyàn wa, ìròyìn ayọ̀ gidi leléyìí o ìròyìn ayọ̀ gidi leléyìí o. àwọn ọ̀jẹ̀lú tó ń kó owó ìlú jẹ wọ́n ti gba ìdájọ́ wọn o. eléyìí ò ṣẹlẹ̀ rí in the history of Nigeria. ẹ̀yin ènìyàn wa, ìròyìn ayọ̀ gidi leléyìí. wọ́n dájọ́ 75 years imprisonment fún mínísítà fún ètò iná mọ̀nàmọ́ná orílẹ̀-èdè nàìjíríà tẹ́lẹ̀ rí lábẹ́ ìṣèjọba buhari. 75 years imprisonment. adájọ́ dájọ́ ẹ̀wọ̀n ọdún márùndínlọ́gọ́rin fún mínísítà fún ètò iná mọ̀nàmọ́ná tẹ́lẹ̀ rí ní orílẹ̀-èdè nàìjíríà, ìyẹn ni Sale Mama. nígbà tí ó ṣe mínísítà fún ètò iná mọ̀nàmọ́ná ní abẹ́ buhari, nígbà ìṣèjọba buhari ló ṣe mínísítà fún ètò iná mọ̀nàmọ́ná nàìjíríà ní ọdún 2015 sí ọdún 2021. ṣùgbọ́n báyìí nígbà tó di àná ọjọ́ 14 nínú oṣù karùn-ún ọdún 2025, ilé ẹjọ́ gíga tó wà nílùú àbújá wọ́n gbé ìdájọ́ kalẹ̀ o. wọ́n dájọ́ fún mínísítà fún ètò iná mọ̀nàmọ́ná tẹ́lẹ̀ rí lábẹ́ ìṣèjọba buhari, arákùnrin Sale Mama. wọ́n dájọ́ ẹ̀wọ̀n ọdún márùndínlọ́gọ́rin ni wọ́n dá fún látàrí ṣíṣe owó ìlú kúmọkùmọ. wọ́n fi ẹ̀sùn kàn àwọn ẹ̀sùn tí wọ́n tẹ́ síwájú rẹ̀ ó ń lọ bí 12 tó dẹ̀ yẹ pé gbogbo ẹ̀ ló jẹ̀bi. adájọ́ wá gbé ìdájọ́ kalẹ̀, wọ́n wá dájọ́ ẹ̀wọ̀n ọdún márùndínlọ́gọ́rin fún 75 years imprisonment òun ni wọ́n fún látàrí bó ṣe kó owó iná mọ̀nàmọ́ná nàìjíríà jẹ lábẹ́ ìṣèjọba buhari. iye owó tó kó jẹ jẹ́ 33.8 billion naira tí iye rẹ̀ jẹ́ $24.7 million, ìyẹn ní owó dọ́là. èyí ni adájọ́ fi wá dájọ́ fún wípé o ọ̀gbẹ́ni Mama Sale o, àjò ẹ̀ sí ẹ̀wọ̀n ọdún márùndínlọ́gọ́rin. gbogbo eléyìí náà ó máa kọ́ àwọn tó ń kó owó jẹ, owó ọ̀nà ni, owó iná ni, gbogbo àwọn ibi tí wọ́n ní kí wọ́n ṣojú tí ìjọba àpapọ̀ bá ti kówó fún wọn, tí wọ́n ti bu ọwọ́ lù fún wọn, wọ́n á gbé lọ ó di ìlú òyìnbó, wọ́n á jókòó tẹ̀ mọ́lẹ̀. ṣé ẹ wá rí arákùnrin yìí Sale Mama tó jẹ́ mínísítà fún ètò iná mọ̀nàmọ́ná nàìjíríà tẹ́lẹ̀ rí lábẹ́ ìṣèjọba buhari. ó kù ọ̀sẹ̀ kan tí wọ́n máa sẹ́ńtẹ́ǹsì ẹ̀ yìí, ó kù ọ̀sẹ̀ kan tí wọ́n fẹ́ ṣe ìdájọ́ fún yìí ló bá jáde síta wípé òun náà fẹ́ du ipò gómìnà o níjọba ìpínlẹ̀ Taraba. òun náà jáde pé kí wọ́n nominee òun fún ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà yìí ní 2027. ẹ̀yin náà ẹ wo orú ayé, ẹ wò wọ́n lóde. ìwọ tó kówó jẹ tí ẹjọ́ ẹ wà nílé ẹjọ́ o, bóyá ó ti gbàgbé ni, lòun náà bá jáde ni wọ́n bẹ̀rẹ̀ sí rí pósítà ẹ̀ níta wípé òun náà ń lọ fún gómìnà ìpínlẹ̀ Taraba. òun náà bá wá sọ wípé òun náà fẹ́ du ipò gómìnà ní ìpínlẹ̀ Taraba lábẹ́ ẹgbẹ́ àsíá APC, the ruling party. ó kù ọ̀sẹ̀ kan tí wọ́n sẹ́ńtẹ́ǹsì ẹ̀ yìí ni. ṣé ẹ ráyè wọn lóde bẹ́yẹn? ẹ̀yin ènìyàn wa, bí wọ́n ṣe ṣe ìdájọ́ ẹ̀wọ̀n ọdún márùndínlọ́gọ́rin fún mínísítà fún ètò iná mọ̀nàmọ́ná tẹ́lẹ̀ fún nàìjíríà Sale Mama, bí wọ́n ṣe ṣe ìdájọ́ ẹ̀wọ̀n ọdún márùndínlọ́gọ́rin fún nìyẹn o, látàrí bí ó ṣe kó owó iná mọ̀nàmọ́ná nàìjíríà jẹ. ṣé ẹ wá rí wípé irú ìdájọ́ yìí ló yẹ kán ti máa ṣe fún gbogbo wọn tẹ́lẹ̀? ẹ̀yin ènìyàn wa, ẹ jọ̀ọ́ bá wa máa kọ sọ́ndà comment section gbogbo àwọn tó kù. Abba Kyari, ẹ jọ̀ọ́ bá wa gbé kéèsì títí ẹ̀ jáde. arákùnrin tó kó owó NEPA jẹ NNPC,
224 trillion. Ẹ jọ̀ọ́ ẹ bá wa máa kọ sọ́ndà comment section. Òun náà kó bá wa gbé kéèsì ẹ̀ jáde. Gbogbo àwọn tó kù tí wọ́n ti kó owó jẹ sẹ́yìn, gbogbo àwọn tó bá Buhari ṣe iṣẹ́ tí wọ́n ti gba ọ̀nà kan tàbí òmíràn tí wọ́n kó owó jẹ, yàtọ̀ sówó iná tí wọ́n ti mú ẹni tó wà ní ètò iná mọ̀nàmọ́ná, ọ̀nà oríṣiríṣi àwọn ẹ̀ka humanitarian tí wọ́n sọ wípé nígbà COVID-19 tí àwọn ọmọlọ́mọ wà nínú ilé tí wọ́n ní àwọn ti fún wọn lóúnjẹ, humanitarian affairs, minister of humanitarian, ó yá òun náà ẹ bá wa ṣe ìdájọ́ gbogbo wọn ní kíákíákíá. Tí ẹ bá ti lè bẹ̀rẹ̀ sí ní probe wọn báyìí, ẹ rí wípé gbogbo wọn pátá wọ́n máa ti ọwọ́ ọmọ wọn báṣọ. Àwọn orílẹ̀-èdè táwọn kákàkiri yẹn nǹkan tó fi dá nìyẹn. China tó bá ti lè mú public fund tí bá jẹ́ 1 naira ló múná níbẹ̀, wọ́n máa fẹ̀yìn ẹ̀ tí àgbá ni. Arákùnrin mínísítà fún ètò iná mọ̀nàmọ́ná yìí, ẹ̀yin ènìyàn wa, òun gan fúnra rẹ̀ ó jẹ́ ẹni ọdún 68, 68 years old ni. Ẹ wá bá wa ṣírò 75 years imprisonment tí wọ́n fún pẹ̀lú ọjọ́ orí ẹ̀ 68 years old. Ṣẹ́rí pé ó ti gba ìdájọ́ títí ẹ̀ bẹ́yẹn. Ẹ máa bá wa túbọ̀ máa ṣe ìdájọ́ yìí fún wọn. Jagaban, Ààrẹ Bọ́lá Ahmed Tinubu, gbogbo wọn pátá ẹ wọ́ wọn síta. Pátápátá àwọn tí wọ́n ti kówó jẹ tipẹ́tipẹ́ sẹ́yìn, gbogbo owó tí wọ́n ti kó jẹ, ẹ bá wa máa ṣe ìdájọ́ fún wọn. Ẹ̀yin ènìyàn wa kò tán síbẹ̀ o. Arábìnrin kan náà, òun náà gba ìdájọ́ tirẹ̀ ní Amẹ́ríkà ní àná o, látàrí ṣíṣe owó ìlú kúmọkùmọ, látàrí bí ó ṣe kó owó jẹ l'Amẹ́ríkà. Gbogbo yín lẹ máa gba ìdájọ́ yín, bó ṣe ń fún yín ní ìdájọ́ nílé ni wọ́n ti máa fún yín ní ìdájọ́ níta. Arábìnrin yìí, owó ìrànlọ́wọ́ tí wọ́n ní kí wọ́n fi ṣe ìrànlọ́wọ́ fún àwọn ọmọdé tálákà nílé ìwé, òun ló kó jẹ. Ìyẹn ni Professor Nkechi Eze. Professor Nkechi Eze yìí, òun ló kó owó jẹ ní Amẹ́ríkà, tí ilé ẹjọ́ kan náà ní Amẹ́ríkà wọ́n gbé ìdájọ́ kalẹ̀ ni wọ́n fún ní ẹ̀wọ̀n 70 oṣù. Ẹ̀wọ̀n 70 oṣù ni wọ́n fún òun náà. Ìyẹn ni 70 month imprisonment. Tí a bá ní ká wo 70 months yẹn, ó máa jẹ́ ẹ̀wọ̀n ọdún 5 àti oṣù 10 ni wọ́n fún arábìnrin. Ó ní ọ̀jọ̀gbọ́n ni òun, professor ni. Ọ̀jọ̀gbọ́n ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, dókítà Nkechi Eze, tí ó jí owó tí wọ́n yà sọ́tọ̀ fún àwọn ọmọdé tálákà tí iye rẹ̀ jẹ́ $1.4 million ní iye owó tó ń kó jẹ. $1.4 million ni wọ́n ti dájọ́ ẹ̀wọ̀n 70 oṣù fún l'Amẹ́ríkà. Ẹ̀wọ̀n 70 oṣù ni wọ́n fún dókítà Nkechi Eze ní orílẹ̀-èdè Amẹ́ríkà fún ṣíṣe jìbìtì owó tí iye rẹ̀ jẹ́ $1.4 million tí wọ́n fi ń ṣe ìrànlọ́wọ́ fún àwọn ọmọdé tálákà nílé ìwé l'Amẹ́ríkà. Owó tí wọ́n ní kí wọ́n fund, tí wọ́n ní kí wọ́n fi máa ṣe ìrànlọ́wọ́ fún àwọn ọmọdé tálákà, àwọn aláìní tí wọ́n yà sọ́tọ̀ $1.4 million. Ó ní Nkechi Eze lòun náà kó jẹ l'Amẹ́ríkà ni wọ́n bá dájọ́ ẹ̀wọ̀n 70 months fún. Gbogbo yín pátá bẹ́ẹ̀ ṣe máa gba ìdájọ́ yín nìyẹn. Gbogbo àwọn tó kù náà ẹ máa bá wa ṣe ìdájọ́ yẹn fún wọn. Irú eléyìí ò ṣẹlẹ̀ rí nínú Nàìjíríà. Irú eléyìí kò ṣẹlẹ̀ rí. Irú ìdájọ́ eléyìí tí wọ́n ṣe fún mínísítà fún ètò iná mọ̀nàmọ́ná yìí àti ìgbọ̀rí àkọ́kọ́ rẹ̀ rèé. Ẹ máa ṣe ìdájọ́ fún wọn bẹ́ẹ̀. Tí wọ́n bá ti lè máa probe wọn, ẹni tó wà lórí ipò, ẹni tó ń kúrò ń bẹ̀, ẹni tó ń bọ́ sí, tó bá ti lè máa probe wọn, ẹ rí i pé gbogbo ìwà burúkú yìí wọ́n máa ti ọwọ́ ẹ̀ bá aṣọ. Kí ló dé? Ọjọ́ wo nìlú fẹ́ lọ síwájú? Ẹ̀yin ènìyàn wa, kí lẹ bá wa rí sí ìdájọ́ tí wọ́n gbé kalẹ̀ lánàá nílé ẹjọ́ gíga tó kalẹ̀ sí ìlú Àbújá, ìyẹn ní olúùlú Nàìjíríà. Ibẹ̀ ni wọ́n ti ṣe ìdájọ́ yìí o, ni wọ́n bá bẹ́ẹ̀ wọ́n ọdún 75 fún mínísítà fún ètò iná mọ̀nàmọ́ná tẹ́lẹ̀ rí lábẹ́ ìṣèjọba Buhari. Ìyẹn túbọ̀ sí gbogbo ẹ̀jẹ̀ bá Buhari ṣe ìjọba, ó yá
ẹ bẹ̀rẹ̀ sí ní máa gba ìdájọ́ yín o. Gbogbo ẹ̀yin tẹ́ bá Buhari ṣe ìjọba ẹ máa retí ìdájọ́ yín o. Ẹ̀yin tẹ́ ṣe kọ̀wé fi ètò iná mọ̀nàmọ́ná sílẹ̀ ṣé ẹ kó owó jẹ, torí ẹ̀yin náà máa padà gba ìdájọ́ yín nìyẹn o. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ń sá kúrò, tẹ́ ẹ ń tọwọ́ bọ̀wé, tẹ́ ẹ ń fiṣẹ́ sílẹ̀, tẹ́ ẹ ń sọ wípé ẹ fẹ́ lọ díje gómìnà, tẹ́ ẹ lọ ń díje mínísítà, ẹ̀yin náà ìdájọ́ sì padà ń bọ̀ lórí yín o. Kẹ́ ẹ ti yá bọ́ síta kẹ́ ẹ máa jẹ́wọ́ báyìí iye tẹ́ ẹ bá ti kó jẹ, kẹ́ ẹ tètè máa jẹ́wọ́ kí ìdájọ́ tó bọ́ sórí gbogbo yín lẹ máa gba ìdájọ́ yín lẹ́yọ kọ̀ọ̀kan láti ilé ayé yìí lọ lẹ́ẹ̀tì gbà kẹ́ ẹ tó dọ̀run. Kí lẹ bá wa rí sí ìgbésẹ̀ yẹn? 75 years imprisonment òun ni wọ́n fún mínísítà fún ètò iná mọ̀nàmọ́ná Nàìjíríà rí, Minister of Power Sale Mama. Ẹjọ́ àwọn tó kù tẹ́ ẹ bá rántí ẹ máa bá wa kọ sábẹ́ comment section. Irú ẹ̀ eléyìí ò ṣẹlẹ̀ rí. Ìdájọ́ yẹn, adájọ́ yẹn, kudos to you. Adájọ́ Ọmọ́tọ̀ṣọ́, adájọ́ tó dá ẹjọ́ yẹn, kudos to you. Ó kù ọ̀sẹ̀ kan tí wọ́n fẹ́ sẹ́ńtẹ́ǹsì ẹ̀ ló ń pláàni láti sọ wípé òun náà kan nominee òun gẹ́gẹ́ bí incoming governor ní ìpínlẹ̀ Taraba, lẹ́ni tó kó adúrú owó yẹn jẹ. So ó ti rò bóyá kò sí nǹkan tó máa padà ṣẹlẹ̀. 33.8 billion naira ní dọ́là ó jẹ́ 24.7 million dollar. Adúrú owó yẹn àwa ní Nàìjíríà ò níná. Àwọn tí wọ́n ń gba owó yẹn látijọ́ tí wọ́n ti ń approve owó fún ètò iná mọ̀nàmọ́ná national grid ni wọ́n ti ń gbà, ni wọ́n ń dà sápò, ni wọ́n ń gbà, ni wọ́n ń dà sápò. Àṣírí yín ti ń túlẹ̀ kọ̀ọ̀kan báyìí. Ẹ máa jù wọ́n sẹ́wọ̀n. Ẹ̀wọ̀n gbére kọ́ nìyẹn. Nígbà téèyàn ti jẹ́ 68 years tẹ́lẹ̀ tí wọ́n ti wá fún ní 75 years. Kí ló ti kù? Ẹjọ́ kí ni gbogbo abáníká tó ta ẹ bá wa kọ sọ́dà comment section, ẹ bá wa ṣe ìṣirò ẹ bá wa kọ sọ́dà comment section. Ó jẹ́ iye ọdún mélòó nìyẹn? Kì í ṣe life imprisonment gan nìyẹn ni. Ṣé ó lè rúyè? Ẹjọ́ kí lọ́jọ́ orí ẹ̀, kí ni nǹkan tí wọ́n fún? Bó ṣe máa ṣẹlẹ̀ fún yín nìyẹn. Adájọ́ yẹn, kudos to you. Eléyìí ò ṣẹlẹ̀ yìí. Eléyìí kò ṣẹlẹ̀ rí in the history of Nigeria wípé wọ́n ju minister, wọ́n jù sẹ́wọ̀n 75 years. Lórí ìkànnì yìí ni a máa mú wá fún wa bó bá ṣe ń lọ. Èmi náà lọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín, Àṣàkẹ́ TV show. Ẹ máa bá wa pín lógúnlógún, ẹ pín lọ́gbọ̀lọ́gbọ̀. Ẹ máa bá wa rántí àwọn tó kù, ẹ bá wa kọ sọ́ndà comment section. Abba Kyari, EFCC, ẹ bá wa gbọ́n díẹ̀ síta. Abba Kyari, NNPC tó kó tírílíọ̀nù jẹ níbẹ̀. Ó yá, ẹ bá wa máa kọ orúkọ ẹ̀ sọ́ndà comment section. Ta ló ti kù nínú wọn? Ẹ máa bá wa rántí, ẹ máa kọ síta. Ó yá. Ẹgbẹ́ fáìlì wọn síta, fresh ẹ bá wa máa tébù fáìlì wọn síta kí gbogbo wọn kí wọ́n gba ìdájọ́ wọn kíákíá báyìí ni. Ẹ̀yin ènìyàn wa bá wa pín ètò yìí kó kan àwọn tó ń ṣòwò ìlú kúmọkùmọ. Ẹ̀yin tẹ́ ẹ̀ ń kówó lọ sí European country, tẹ́ ẹ̀ ń ra lé sí Canada, America, ẹ máa bá wa máa fún wọn lẹ́wọ̀n níbẹ̀. Ẹ bá wa máa jù wọ́n sẹ́wọ̀n níbẹ̀. Ó yá bó bá ṣe ń sá wá síbẹ̀ tí wọ́n ń kó public fund di Nàìjíríà wá síbẹ̀, ẹ máa jù wọ́n sẹ́wọ̀n níbẹ̀. Gbogbo yín ẹ máa gba ìdájọ́ yín. Ẹ bá wa pín ètò yìí kó kàn wọ́n lára kí wọ́n mọ̀ wípé ìdájọ́ ti dé bá àwọn tọmọtọmọ ni. Jẹ́ kí a rí èròǹgbà yín ní abẹ́ fọ́nrán yìí o. Èmi náà lọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín, àbúrò yín, Àṣàkẹ́ TV show. Ẹ pín lógúnlógún, ẹ pín lọ́gbọ̀lọ́gbọ̀. Lédùmarè á ràn wá lọ́wọ́, àní dààmú o. Àṣàkẹ́ TV show.